lọ́dún rẹ̀ ọmọ ọba ọ̀yà Abejide wọ̀dẹ̀ aṣùmọ́dún o. Òní lọ́dún rẹ̀ ọmọ ọba ọ̀yà Abejide wọ̀dẹ̀ aṣùmọ́dún o. Ọpẹ́ lọ́wọ́ Jésù Kristi aṣọ́re mọ́mọ́ ọ̀gbẹ́jẹ́. Adáni sí mo gbé ó gbòbí lọ́ọ̀ni. Òun leader Princess Mary Abejide sí o. Àádọ́rin ọdún ẹ̀bẹ̀ ìṣàwádà ọpẹ́ líyẹlúwà. Wọ́n ṣọdún èyí wọ̀dẹ̀ aṣọ ọ̀pọ̀lọpọ̀ o nínú ìlera. Ìní onílọ́dún rẹ̀ ọmọ ọba ọ̀yà Abejide wọ̀dẹ̀ aṣùmọ́dún o. Àṣeyí ṣàmọ́dún ọ̀nìrè o ọ̀yà Abejide o. Àṣeyí ṣàmọ́dún ọ̀nìrè. Àṣeyí ṣàmọ́dún ọ̀nìyí. Àṣeyí ṣàmọ́dún ọ̀nìrè. Princess Mary Abejide. Àṣeyí ṣàmọ́dún ọ̀nìrè. Wàá ṣọ̀pọ̀lọpọ̀ nínú àlàáfíà òfò ní ṣàmọ́dún ọ̀nìrè. Àsìlọ́run níjọ́ alẹ́. Àṣeyí ṣàmọ́dún ọ̀nìrè. Adébọ̀ o. Àṣeyí ṣàmọ́dún ọ̀nìrè. Àṣeyí ṣàmọ́dún ọ̀nìyí. Àṣeyí ṣàmọ́dún ọ̀nìrè. Olúwa ọ̀run òun ayé o, ìwọ ni ìyàn tọpẹ́yẹ fún. Báwo làbá ti fẹ́ ọ tó oníbú ọrẹ? Ọlọ́run mímọ́ o, aṣọre fún ni mo sì rè fún rárá. Adáni ìsínwó gbòógbòbí lọ́wọ́ ẹni. Onísáàmù ní ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Òní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2024 ni ló pé àádọ́rin ọdún géré tí a bí Princess Mary Iyadunni Abejide sínú ayé mi. Ọjọ́ ayọ̀ ìlò níjẹ́ o. Màmá 70 dákun mọ́ dágọ̀jọ̀gọ̀jọ̀ tó rọ́dún rẹ̀ lóde. Èdùà ló dìrí ẹ̀wà fàkùkọ rẹ̀ dé ló gbé. Ọmọ olójú Olódùmarè ni wọ́n ṣe láyé bí o. Ẹyinjú Ọlọ́run ọ̀gá ògo ni wọ́n jẹ́. Ọlọ́run ọba ló yàn ọ̀fẹ́ tó ní kọ̀ mọ́ gbélé yìí kọ̀ mọ́ ṣe rere lọ. Mo lóògùn ọdún o. Aya Right Reverend Dr. Olùsẹ̀san Abejide. Ọdún èyí ò mọ níjà ṣe mo fún ọ lórúkọ lọ́rùn ọba. Ìyá tèmi ládé o. Ìyá Adélé. Ìyá Tolú. Ìyá Bólú dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi. Ìwọ̀n lolo ní. Mọ́ dágọ̀jọ̀gọ̀jọ̀ ayọ̀ rẹ̀ ò mọ ní ìbànújẹ́ lórúkọ lọ́rùn ọba. Èmi ò dédé wá o. Ò dédé bọ́ sí gbàgede. Táíwò àti Kẹ́hìndé ọ̀sán yìí pè mí. Àwọn èjìrẹ́ ara ìṣokùn ẹ̀dúgbọ̀ bí ọmọ ẹ̀dùn tí ṣeré orí igi. Òbẹ́kìṣì bẹ́kẹ́ṣẹ́ ó bọ́ sílẹ̀ alákìsà ó sàlákìsà dòdìgbà aṣọ. Àwọn ni wọ́n bẹ̀ mí lọ́wẹ̀. Wọ́n ní kí n wá kí ìyá olóríire. Ìyá aláyére. Ìyá onínúure. Wọ́n nítorí bó ti dára nílé. Aya Abejide. Wọ́n ló tún wuyì láwùjọ. Aṣọ iyì rẹ̀ ò mọ ní fàyà lórúkọ lọ́rùn ọba. Ò bá gbéra nílẹ̀ ó ti yá o. Ọmọ bàbá ẹ̀yìn mo dùpín. Ó ti yá kí n wá bá ọ délé àwọn bàbá rẹ̀. Táíwò àti Kẹ́hìndé ọ̀sán yìí pè mí. Àwọn ni wọ́n ní kí ọbí ológun ẹrú. Wọ́n ní kí ọbí oníwọ̀fà ọgbọ̀n. Wọ́n ní kí ọbí ológun kẹ́kẹ́. Wọ́n ní kí ọbí ọlọ́gbọ̀n àbájá. Mo ní èbí mọ́lẹ̀ àwọn bàbá rẹ̀. IPAO-EKITI níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ó ti yá kí n bá ọ délé. Ọmọ IPAO nílèkì ọ̀gbẹ́ ni wọ́n pò kílẹ̀ àwọn bàbá rẹ̀. Ọmọ amúgbóṣòdì ọ̀rọ̀ gbárọ̀gbá.
èdè àjígbá ọmọ ẹlẹ́yìn kulẹ̀ àdéwúre wọn mọ̀ pé òòṣà òkè jẹ́ dàbí onílé yìí Iyadunni bí wọ́n bá dàbí onílé yìí kọ́ ṣé wọ́n lè fi wá jọ onílé yìí ni ọmọ aláàgọ́ àjínú gbìrì ní ṣọ́ọ̀ṣì ọmọ apàgbòṣọ̀ṣẹ̀ ó mú màálù ṣọdún ìgbàgbọ́ ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ ọmọ olúlé kékeré kan ti wọṣọ iyún ṣọ́ọ̀ṣì ọmọ akáṣọ sọ́rùn gbígbàgbọ́ rẹ̀ ni ọmọ ajíbólùgbàlà sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ o aya bíṣọ́ọ̀bù ọmọ ajífàlélúyà wógbò èṣù palẹ̀ ọlọ́run ọba òmò níyọwọ́ lọ́rọ̀ rẹ lórúkọ lọ́rùn ọba ìyá ìfẹ́ mo ní ọmọ ọgbọ́n bí mo ti ń wí o ìyá ayọ̀mí ìyá gbẹ̀ngà ìyá àgbẹ̀mí dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi nírè là á sọ̀rọ̀ àtàrẹ nínú ayé mi ire là ó mọ fi péré rẹ lórúkọ lọ́rùn ọba àbọ̀ ọmọ pé látọjọ́ tọ́lọ́run ti buyọ̀ já òkun kò sọ adùn rẹ̀ nù rí o adùn ọmọ ní kúrò nínú ọ̀rọ̀ rẹ lórúkọ lọ́rùn ọba ó tẹ̀lẹ̀ yípo o lórúkọ Jésù Kristi ọba Princess Mary Iyadunni Abejide kò sí bọ́ ti pẹ́ láyé tó ọmọ ní mo sàré ọmọ ọ̀ní fàìsàn lórí ayé lórúkọ lọ́rùn ọba ìrọ̀rùn ló fi lọ́jọ́ ogbó ọmọ ní báwọn ké oníṣòro lórúkọ